if this Nigeria government is joking, we citizens, we are not joking. Did you want to listen to me? Nigeria, that Nigeria. If you are joking, we citizens, we are not joking. We are not even playing with you. Let me forget English for now. Ọmọ Yorùbá ni mí. Àbá yín ṣeré rárá. Kékulé yín lọ́mọ agbọ́kọ́ ló máa sọ fún toko yín. I will warn you, Buhari, and I will warn you, do this useless man that you are calling Lai Mohammed. Àbí what? Àti gbogbo ẹ̀yin olóṣì olórí burúkú tó kù. We can just advise you to quit now. I'm advising láti quit into those rubbish that you are doing. You are not even, let me just say, you are not right. You are not a right person to be ruling us in Nigeria. You know, you are just, we don't know that you are all animal government. You understand? And we are ready. Now, my people, let me tell you one thing. Gbogbo àwọn armies tẹ̀lé tọ́kọ new uniform sí lọ́rùn yẹn kidnapper ni wọ́n kì í ṣe army o. Yes, àwọn Fúlàní ni wọ́n kì í ṣe army o. They know already that our real people will not even try to hurt us. Àsọmọ Yorùbá tó dẹ̀ wà nínú force. Inú ẹ̀ ò ní dùn kan máa pọ́ ọmọ yẹn náà. Gbogbo àwọn armies, gbogbo àwọn X-Men tẹ̀lé tó ń jábọ́lẹ̀ nínú mọ́tò tó kó wọnú báràkì yẹn. Ó lọ́wọ́ wọn nínú o. Wọ́n ti fún àwọn X-Men ní uniform o. Àwọn tẹ́ fẹ́ lọ bá nínú gbó ta fẹ́ lọ face nínú gbó àwọn náà kó uniform sí lọ́rùn yẹn. Yes, I'm telling you. Now let me tell you one thing. Nǹkan kan ṣẹlẹ̀ káàkiri, especially Lagos State. Tọkọ retí àwọn kọ́kọ́ máa yédè wọ uniform. Wọ́n mọ̀ kọ́ máa yédè pè ẹ́ láti máa harass ẹ. Kí ló wà nù báàgì ẹ? Kí ló wà nù kíní? Police. If tó bá yẹ pé truth police ni wọ́n. Hey, let me tell you, Nigeria police. To search bag is not your duty. You are just doing rubbish. I'm telling you, you are doing nonsense. Because tó bá yẹ pé to search bag is your duty. You must supposed to detect those Fulani in bush, because what they carry inside their bag wasted past our own that we carry to their bag. So you are like trying to protecting all those Fulani abi. Pé káwa má gbé bọn, káwa má gbé àdá sápò, káwa má ṣe gbá. Let me tell you something. Gbogbo ẹ̀yin tẹ́ bá ṣe yẹn, you are all foolish. I believe pé àwọn kidnapper ló wọṣọ police yẹn. Because tó bá ti rí pé ọmọ ẹni yẹn ó mú fóònù dání, wọ́n máa fẹ́ gba fóònù ọwọ́ ẹ̀. Nǹkan ṣẹlẹ̀, mọ́mí mi kan pè mí. Mọ́mí mi kan pè mí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Kí ni ẹ ṣẹlẹ̀ sọ́mọ wọn? Mo wá gbọ́ ọmọ gba Kétu fún ara mi. Ó tẹ̀ tí kọ́kọ́ ṣẹlẹ̀ sí mi rí nígbà tí mo wà ní show, tí mo ń bọ̀ ní show láti Surulere. Mo gba Kétu, mo ń travel ni tún lọ Ìbàdàn nígbà yẹn. Àwọn mopo yẹn wọ́n máa ń wà níbi junction ibi tá bá ti ń bọ̀ ní ọ̀nà Kétu. Tá fẹ́ máa lọ sí tá bá ti kúrò ní junction Kétu, tẹ́ fẹ́ fẹsẹ̀ rìn síwájú díẹ̀ sókè. Ẹ̀yin tèmi ẹ ti mọ̀ bẹ̀ yẹn. Tẹ́ fẹ́ fẹsẹ̀ rìn síwájú, tẹ́ fẹ́ lọ bẹ́ẹ̀ fẹ́ lọ wọ mọ́tò Mòwe àbí Ìbàfò níwájú. Àwọn ọlọ́pàá kan máa wà níbi angle yẹn, wọ́n máa gbé mọ́tò rádaràda police kan báyìí síbẹ̀ báyìí sìn. Wọ́n á máa bẹ̀rẹ̀ sí embarrass yín tẹ́ bá ti ń kọjá. Àní ọjọ́ yẹn tí wọ́n pè mí, ó ní kí n wá, mo ní kóun náà wá. You can't command me. Wọ́n bí mi sínú barrack ni. You are a police, you are just civilian, you are just dirty, you are a black cloth. You can't just command me, you are a fool. Ó wá sọ fún mi pé I will kill you. Pé that's why we are killing you. Pé if you kill me now, nobody go know. If they burn him papa well, go shoot. Ó dẹ̀ ṣú ọ̀fẹ́ mi ọmọ akin tí ó gbọ́dọ̀ ṣojú. Tó bá shoot lọ́jọ́ yẹn, ó máa balẹ̀ bẹ́ẹ̀. Wọ́n bí ìyá ẹ̀rí 100%. Ẹni bá rò pé ẹnu ni mò ń ṣe jẹ́ kájọ face. Ó dà pọ́n ya wèrè. Ọ̀gá kan tó wá jẹ́ bí ọ̀gá ó dúdú báyìí, ó sanra díẹ̀ báyìí. Tọ́jọ́ wà duty lálẹ́ ọjọ́ yẹn wá jẹ́wọ́ Yorùbá. Mo wá sọ pé ó náà fẹ́ search bag mi ni mo ní for what you want to search my bag. Mo wá gbé bag yẹn fún ya take, that's your problem abi. Ó search gbogbo orí my CD, orí my music, orí money, orí phone. Kò rí anything about it. Ó wá jù padà fún mi pé what is ṣé òun ò ní right láti pè mí ní kíní kan. That's your duty, useless people. There's many rubbish, there's many wrong things tó ń ṣẹlẹ̀ ní country, ní state by state. Níṣojú àwọn ọlọ́pàá tó yẹ pé wọn táwọn olè bá fẹ́ jábàjẹ́ bàbá ọlọ́pàá máa ranjú kalẹ̀ bí eléyìí ni wọ́n máa wù ẹ́. Tẹ́ bá ti wá rọ́mọ ọlọ́mọ tó ń lọ jẹ́jẹ́ wọ́n máa embarrass wọn. You this police, you are just doing rubbish. I will advise you now. We are not in Nigeria again. Nigeria police, I will advise you to go to your Fulani place. We are not even recognize you. We don't even appreciate you. We don't even need you in our state again. This is now Yoruba nation, and we have our forces. We have Amoteku, we have OPC, we have Ajijangbara and others. So ẹ̀yin tẹ́ bá ṣì sọ pé any problem tẹ́ ẹ bá lè kó lọ sínú family yín, àbí kẹ́ ẹ pa àwọn jagunjagun kọ́ máa ń jókòó ti tẹ́ wá station lẹ́ kó lọ ẹ ṣíra yín ni o. Let me tell you something. There is nothing they are calling police in Yoruba land again. There is nothing they are calling custom in Yoruba land again. There is nothing they are calling anything involved Nigeria is not appreciated and is not allowed in Yoruba land again. They like it or not. I am Saidiri, I'm talking. Muso, there is nothing they are calling anything fucking Nigeria again, because we don't even recognize Nigeria. We don't like Nigeria. We hate them. They are a criminal. I don't joke with anybody with this Yoruba nation. I don't know me. Mo wa to ni kaluku fi mu.
mi kò lè wá sórí social media kí wọ́n máa tọrọ card, mi kò lè wá sórí social media kí wọ́n máa tọrọ owó. No, it's not possible. Ọlápọ̀ ní nǹkan tá à ń ṣe, ó níbi tí agbára wa ká dé, ó níbi tá à rìn dé, kó tó máa sọ pé à ń sọ fáwọn èèyàn kó yá we need support. We are not a fool. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń ṣe aggregator, tẹ́ bá ń gbowó lọ́wọ́ àwọn èèyàn, tẹ́ ń gbowó lọ́wọ́ àwọn èèyàn, tẹ́ ẹ̀ fi ṣe nǹkan tó rán yín. Ẹ wo ọba tó nílẹ̀ ní o, ọba tó nílẹ̀ ní, ó rí yín, ìdájọ́ oníkálùkù ń bẹ lórí ọwọ́ ẹ̀, ń bẹ lórí ìwà tó bá wù. They are giving you money, try láti ṣiṣẹ́ fún wọn. Ó sọ pé o nídìí owó báyìí, wọ́n dẹ̀ dá sí ẹ lọ́wọ́ pé wọn ò wá rí nǹkan kan mọ́, o ò ṣe aggregator mọ́ sá lọ, o lè ní ẹ̀ náà, you are mad, ọmọ àlè ní ẹ̀ náà, show money. I'm telling you, fuck you, anybody that's doing rubbish. Tó bá nídìí owó tó bá fún ẹ lówó, tó mọ̀ kó fẹ́ ná sára ẹ̀ ń bẹ̀, ìyọ̀ yẹn sọ́tọ̀. Ṣé yà ń jẹ náà ní ṣó níṣẹ́ ni? Ṣé orí social media náà ti ń tọrọ owó ni? Fuck you, tó bá ń ṣe irú ẹ̀. Now Nigeria government now, wọ́n ṣe rubbish, wọ́n wá sọ pé àwọn block Twitter, àwọn block kìíní kan, because all over the world already know that the Nigeria government they are a fake, they are not real. Ẹ̀yin kábíyèsí wa, ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ẹ́ kan, ẹ má sọ ìtọ́nu o, ẹ bá bẹ̀ sí cast ìtàn yẹn jáde báyìí lórí àwọn ọmọ àlè tí ò bá gbọ́tàn tẹ́lẹ̀ kán lè gbọ́ àrọ́bá. Mo bẹ̀ yín kábíyèsí wa, ẹ̀yin alálẹ̀ ilẹ̀, ẹ̀yin alágbára, ẹ̀yin tẹ́ ní òrìṣà, ẹ dìde kẹ́bẹ̀ sí ní sọ ìtàn, ó bóyá tí ọmọ bá gbọ́ ìtàn ibi tó ti ṣẹ̀ wá, bí orí wọn á pé díẹ̀. Now let me tell you something, ẹ̀gún tó wà lórí Yorùbá, tó wà lórí Odùduwà, ó ti ré o, ó ti ré lórí àwa kan. Ìwọ tí ò bá ti wùré lórí ẹ ní kó lọ wẹ ọṣẹ wẹ̀gún wèpè. Ìmọ̀ Yorùbá ti ṣe kan. Tó bá sọ pé Yorùbá, àwa ọmọ Yorùbá gangan original, ìmọ̀ wa ti ṣe kan, forget shit. You hear me? Forget shit. Pé ẹnìkan ò ṣe kékeré kan. Alájà tó máa ń ṣe aggregator ẹlẹ́yà yẹn, alájà yẹn ní láti, wọ́n fún alájà yẹn nọ́mbà mi kó bá mi sọ̀rọ̀. Alájà yẹn ní wọ́n threaten òun, send voice note kan sí mi. Ẹni yẹn ní láti máa sọ pé alájà kò sí nǹkan tó kàn ẹ́, tọ́lọ́run bá fẹ́, Ọlọ́run máa yí country padà. You are a fool, ìwọ tó ń ṣerú ẹ̀, you are a bastard, olórí burúkú ni ẹ̀ mẹ́rin. Ìwọ tó bá lọ ń confuse àwọn èèyàn lórí pé kò sí nǹkan tó kàn ọ̀run yàbọ̀, ṣòro pọ̀rọ̀ ẹnìkan tó bá jìyà ẹ̀ gbé lójú ọ̀nà travel wà mọ́ alpha. Òun sọ pé kò sí nǹkan tó kàn ẹnìkan, you are the person is a fool. Olórí burúkú ni ẹ tó bá yẹ kó wà nínú group wa tó fara pamọ́ síbẹ̀, mọ́tò bá padà pa ẹ́ láti ní tó bá ti fẹ́ kí Yorùbá succeed. Yoruba, let me tell you something, Yoruba will succeed this action. Buhari like it or not, because Buhari is from Fulani, he's not a Yoruba and he has no power in our land. He has no power in our land. We don't send Buhari, we don't send the fake military to carry uniforms. We know our real military. Forget about shit. Yes, forget about shit. My father already told me some things about Nigeria military because he's one of the game. He's one of commander before he retired. So àti mọ gbogbo game àti strategies tẹ́ fi ń jalè ní country. Yes, tẹ́ fi kó ìbọn wọlé fáwọn Fúlàní. Àmọ́ kí ni copter, kí ni helicopter police, kí ni ó lọ wá nínú bush? It's not how to distribute gun for all those X-men. Kí ló ṣẹlẹ̀ nínú bush yẹn? Àwọn ọ̀dẹ̀ náà tán tún rí wọn náà tán kámẹ́rà wọn náà wọ́n tètè fara hàn. Ó yẹ kó fara pamọ́ kó kámẹ́rà wọn dáadáa kó káàṣì wọn káwọn pípọ̀ yẹn gbàbọ̀ yẹn lọ́wọ́ wọn kan lọ wọ́n wá distribute ẹ̀ fáwa. Yes, all those people they are just doing rubbish. You say Nigeria government, see we already depart. We are not Nigeria. Who even send you naming ceremony? Ẹ lọ ṣe kinní kan UA kinní kan àbí kinní orúkọ rádaràda wọlé tún pè. Bẹ́ẹ̀ náà la ṣe sọ pé EndSARS in time yẹn. See, many citizens are shouting that they don't want your security again. Police they are all criminal. Yes, strategies tell wọn nìyẹn, how to thief, how to make money, how to rope. Yes, bọ́n ṣe máa kígbó sápò ẹ̀ tó máa sọ fún mi pé inú àpò ẹ̀ náà ti bá. Bọ́n ṣe máa fi ọgbọ́n rán obìnrin girlfriend wá sílé ẹ̀ kó gbé ìbọn sábẹ́ bẹ́ẹ̀dì ẹ̀. Àwọn máa wá padà wá research. Gbogbo strategies yẹn la mọ̀. Iṣẹ́ ọmọ wọlé pè wá ni. Gbogbo àwọn game tẹ́ ń lò tẹ́ fi ń rope àwọn èèyàn lámọ̀. Ẹ máa mú àwọn èèyàn ní road travel. Ẹ máa lọ ìbọn tẹ́ ti gbà lọ́wọ́ àwọn criminal tipẹ́tipẹ́. Ẹ máa tender ẹ̀ sí wọn wájú. Ẹ máa yà wọ́n ní kámẹ́rà. Ẹ máa sọ pé mólè. You are all foolish. Did you think we don't know? We know what is going on. You are just roping people. We know. Tẹ́ bá ti wá mú Fúlàní. Àwọn tẹ́ mú àwọn X-Men tẹ́ rí ìbọn lọ́wọ́ wọn. Ẹ ní show face wọn ní show camera wọn. See shit in this useless country. That is why we are not one again. We don't even want any fucking answer. Ẹ wo, mo fẹ́ sọ kíní kan fún yín. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, mo fẹ́ sọ kíní kan fún yín. Ṣé rí, it is time láti seal mind wa. Gbogbo bíkíbi táwùsá bá ti wà nínú ẹ̀jẹ̀ yín, àbí ẹ fi ṣọ́ọ̀bù rẹ́ǹtì fún Haúsá, á bẹ́tà kẹ́ lọ gbà á padà kẹ́ lé wọn kúrò ńbẹ̀. Ẹ wò tí ọ̀ràn bá dá lé yín lórí tá a bá Haúsá nílé yín, ilé yẹn jíjó ló máa jẹ́ tí wàhálà ìbá ṣẹlẹ̀ o. Did you know Buhari ready to commit? They already set copter tó fẹ́ throw bomb tó fẹ́ ṣe gbogbo ẹ̀ lámọ̀. They should start. This is Yoruba land. We let you know that this is Yoruba land. You want to use copter? You will scratch, brother. Gbàgbé, it's only just tiro. Na no fit to tackle Yoruba, to tackle we Yoruba. Na no fit. Did you think that you use all those foolish pastors to discourage us? Pé láti máa sọ pé ogun ò dá o, kíní kan ò dá o, ká má ṣe o. Gbàgbé, we keep it. We pretend that we believe in religion. Àti mọ̀ bí tọ́rọ̀ yìí máa padà já sí.
torí pé all those people that they are going against their tradition they are all babaláwo too. Ògbóni wà nínú wọn. Sọ fún pastor Adébóyè kó fògùn búra ní gbangba. Sọ fún àwọn pastors yín kó fògùn búra ní gbangba tó bá ti sí nínú ẹgbẹ́ awo. Kí ni wọ́n fi ń command, kí ni wọ́n fi ń ṣe spiritual tó ń sọ pé àwọn spiritual father. Forget about shit. Ṣé ń wá ẹni wá ni? Àwa gbọ́n bẹ́ẹ̀ we wise. Ẹni ọ̀dẹ̀ tí o bá ti ìhópò àìsí ẹ̀ lọ́pọlọ ẹ̀ ò tí ì ṣì. Bóyá ẹ̀gún tí àwa ré táwa kan ré tọ́pọlọwọ́ fi ṣí. Bóyá òun ò tí ì re ni kó tẹ̀lá kó wá àwọn aláwo ẹ̀ lọ tó dájú tó máa bá rẹ́ ẹ̀gún yẹn kúrò lórí ẹ̀. Ọṣẹ awẹ̀gún wèpé wà fine kán tàṣẹ fún ẹ̀dẹ̀ nìkan sọ pọ́rọ̀ ẹ ti dojúrú gbàgbé ọṣẹ tó máa wẹ̀ tó máa fi mórí bọ́ kúrò nínú èpè yẹn wà. Nínú kí èpè máa mọ́yàn ní kálántakùn máa kọ́yàn lójú ẹ̀gún ìdílé ìdè ló ń jẹ́ bẹ́ẹ̀ lọ́tú lọ wá ọṣẹ atúdè tó gbóná kó tú tó bá ń wẹ àwọn ọṣẹ atúdè tó ń wẹ ọṣẹ ìmùlẹ̀ àgbà tó ń wẹ ọṣẹ ìyọnu gidi tó confirm ọ̀gbẹ́ni you will wise your brain will come back. Gbogbo destiny yẹn tán ti gbà tán ti lò gbogbo ogun ẹ gbogbo brain tó yẹ kó máa work fún ẹ tí ò rí lò mọ́ yẹn we come back. Yes ìwọ ni kó wábi tó ti confirm kó yé tanra ẹ jẹ. Ẹ máa wo Sowore now mo fọ́ fún Sowore just shot one gun. Who be that woman sef? Who be that woman? Whatever as he be ọmọ bọ̀ ẹ gbàgbé gbogbo wèrè tẹ́ ń kó sọ́run tẹ́ ẹ máa ṣe di ogbe ẹyọ owó àbí kí náà ń pè ẹyọ owó rọ́bà tẹ́ ẹ máa dì sọ́run táwọn èèyàn máa fi wò yín as traditional man. Ọ̀gbẹ́ni forget the shit find your way níbi tó ti confirm o ní láti so lẹ̀tẹ̀ mọ́wọ́ tó bá dá ẹ lójú o ní láti so gbogbo jàǹkárí ìwọ̀n ara kó tó bá dá ẹ lójú only single man can destroy 100 people. Gbàgbé it depend how your strong be. Ẹ̀yin tèmi ẹ máa strong ni ẹ má lọ nǹkan tí advice ẹ̀yọ̀ kan tí máa kọ́ sọ fún yín ni pé ẹ má dúró lásán ẹ lọ wá nìkún yẹn sẹ́yìn ẹ̀yin ọmọ Yorùbá ni mò ń bá sọ̀rọ̀ ẹ mọ̀ ṣe rí gbogbo drama táwọn Haúsá ṣe tán fọ̀bẹ nura wọn lára tán ṣe gbogbo yẹn magic ni o. Àwọn dancers wa gan máa ń ṣe lórí stage tó máa fi iná sára ẹ̀ tí ì rí ní ẹ wo gbogbo àwọn magic yẹn ẹ wo ojú wọn máa bó nígbà tí wàhálà yẹn bá bẹ̀rẹ̀. Mo máa sọ iṣẹ́ kan tógun tí wọ́n bá ti fẹ́ dá ìjà yẹn kalẹ̀ èrú wọ́n máa tẹ ogbè kan sínú èrú yẹn òun lè máa kó sínú nylon èrú yẹn tẹ́ bá ti tẹ ogbè yẹn ó ní nǹkan tó máa sọ tó bá yá máa sọ fáwọn tèmi torí àwọn olórí burúkú pọ̀ lórí social media. Àwọn tí bá dẹ̀ máa sọ fún máa jáwọn ẹ̀jẹ̀ mi gangan tá a ti jọ wà ìwọ kan má kọ̀ wá kó béèrè lọ́wọ́ mi ní sọ fún ẹ má tọ̀ra ẹ̀jẹ̀ èdú yẹn máa ń ṣiṣẹ́ bí ásìdì ni tí yẹn máa sọ fún ẹ pé òun lóògùn ẹgbẹgbẹ̀rún òògùn tó bá ti dá sí lára ìwọ tẹ̀ fún yàrá ìyá ó dà pé ẹ mọ̀ pé this is Yoruba land and we let Buhari know that this is Yoruba land. Buhari and Tinubu I will warn you to just go and keep your nonsense to your pocket. Don't try it. This is Yoruba land. We let you know. We will let you know. Yes, a máa jẹ́ kẹ́ mọ̀ ṣé ẹ̀gbọ́n ni ṣé rò pé smart ẹ fẹ́ dá ogun lẹ̀ ẹ ti believe nínú kọ́pítà yín tẹ́ wà tó wà nínú igbó tẹ́ máa fi sá lọ you no fit brother you no fit. I'm doing my campaign is continue yàtọ̀ sí bí àwọn rally yẹn mò ń lọ sánú àwọn ọjà láti ṣe ìkéde máa darapọ̀ máwọn tó fẹ́ gbowó níbi ATM máa ṣe kinní fún wọn máa ṣe ìkéde fún wọn Yorùbá nation gbogbo bá ṣe ní láti ti máa sọ fún yín torí olóṣì ni ẹ lè máa ẹ̀yin náà lè máa ṣe ẹ tiẹ̀ wá ẹ̀yin ọmọ Yorùbá kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin náà ṣe pósítà láàrin ara yín kẹ́ máa pin yàtọ̀ sí rally kò ní ìdí àwa tá à ń ṣe rally ẹ fi wálẹ̀ tẹ́mi yín ò bá gbé rally but ẹ̀yin tẹ́mi yín ò gbé rally ṣe bó ní báwọn pásítọ̀ ṣe máa pín flyers fún yín pé kẹ́ máa pín káàkiri ẹ̀dẹ̀ ẹ̀ ṣe flyer láàrin ara yín Yorùbá nation no going back we want our freedom afẹ́ bọ́ lóko ẹrú we don't want Nigeria again just plot it and share ẹ lè dúró sórí bridge vega ẹ lè dúró sórí bridge tó bá wù yẹ ẹ lè dúró síbi táwọn Yorùbá ń gbà kẹ́ máa pín we want this nation seriously we don't joke. We want this nation, we don't joke. I'm telling you the fact. Ẹ bá sọ fún Buhari, I will advise you to sit down. Go and rest in peace. Straight. Because if you don't be careful, your dead body tó ṣì wà ní Aso Rock yẹn kò tó catch fire again. And we know that you already died already. We know. That is not Buhari, that's Jubril. But the Jubril of Buhari fucking anybody tó bá wù kó jẹ́. I will advise you to go and sit down because tó bá ṣẹlẹ̀ tó agbára ẹ̀ ò ní ká. Ẹ̀yin má láì rò pé pọ̀ ni o. Ẹ pọ̀ o. Na no too much for Yoruba. Only two Yoruba can face una. Depend on the packaging why you strong sí ni. And let me tell you something, don't focus the war on Baba Sunday Igboho. It's on everybody now. Gbogbo ọmọ ọkọ Yorùbá lọ́rọ̀ yìí kan ìwọ tó bá sọ pé kò kàn ẹ́ ó máa kú ni ọjọ́ tó ríire ìwọ tó bá sọ pé it's not concern you ọjọ́ tó ríire Yorùbá ìbá máa dé wá fẹ̀mí ẹ̀ ṣòfò ni wá fẹ̀mí ẹ̀ rúbọ ni gbà mo yẹ sọ fún ẹnìyẹn bẹ́ẹ̀ ni àbátálẹ́gẹ́ mo bá dá lòṣà òkè ń gbà bẹ́ẹ̀ ni àbánimọ̀dá kì í sọ̀rọ̀ kó má ṣe èmi sọ tèmi lé ní gbogbo ìwọ tó bá sọ yìí pé ọ̀rọ̀ Yorùbá ò kàn ẹ́ you will dead waste your ATM ọ̀tá ẹ̀ ló máa padà lọ gbowó ATM owó tó kó dání owó ìjọba tó kó sínú àpò tó rò pé o fẹ́ máa fi defend the politician you will not defend your citizen but you will defend your politician wọ́n á fi ẹ́ ṣètùtù ni tàbẹ́ẹ̀ mo yẹ sọ fún ẹ ṣèbí owó èrú ló mọ̀ kó jọ àwa náà máa ṣépè fún ẹni ẹ̀yin tèmi ẹjọ́ kàpé mi lọ mo lọ sí ọgbà ní àná mo lọ sọ́gbà lánàá mo dẹ̀ tún lọ àwọn Ìkẹjà mo máa lọ lóríṣiríṣi ní every state mo lè lọ sákùrẹ́ lẹ́ni gbogbo ọjà Nàìjíríà pátápátá gbogbo ọjà Yorùbá ni mo mọ̀ pátápátá bó ti Kàrẹ́ bó tó Ògbómọ̀ṣọ́ bó tó Òṣogbo I'm ready to move because kí ní ikàn mi ó kàn yín
gbogbo kọ́tà ń jà yìí bóyá ayé wa ṣe máa dá abọ́jọ́ ọ̀la wa ṣe máa sun ọ ni àkànlè kú sórí slave bíi ilé ọmọ Yorùbá mélòó ló wà ní top Hausa full everywhere. Chief of staff, did you know chief of staff, army chief of staff, did you know how many times not to put Hausa, and you say you are one Nigeria, you that you still believe in one Nigeria, you are a fool. Or then, yeah. So let me please turn up to my that MP3. I want to buy the big one. It's 350k. One person sent me to 20,000 naira yesterday, and one mommy sent me 20,000 naira. I still have 40,000 now.